ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àṣà tiwa ìṣe tiwa ó dùn ó dáa láì bọ̀rìṣà. mo kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Lórí ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ní ti ilẹ̀ Áfíríkà lápapọ̀. Nínú fídíò yìí mo fẹ́ fèsì sí ọ̀rọ̀ tí kábíyèsí wa yìí tí wọ́n sọ. Ọlọ́run nìkan ni Ṣàngó bọ, òun ló sìn. Ọlọ́run nìkan ni gbogbo àwọn ọmọlẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá, Ọlọ́run nìkan ni a sìn. Ìwọ náà ó wàá síbi bàbá rẹ ó sìn Ọlọ́run nìkan, kì í ṣe pé ó wàá tún wá sọ pé ó fẹ́ sìn àwọn bọ̀dá rẹ tó ṣẹ̀ lọ. Wàá dúró tọlọ́run. Ìwọ ni ó ti wá dọba nísìn, so ìwọ làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ọba tó bá dúró ti Ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu, àṣẹ Ọlọ́run ọba. Ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà, àṣẹ òrìṣà ọ̀láṣẹ. Òrìṣà ọ̀láṣẹ. So ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àṣà tiwa ìṣe tiwa ó dùn ó dáa láì bọ̀rìṣà. Èmi ń ṣàṣà, mo ń ṣe ìṣe Yorùbá. Òrìṣà bíbọ ò sí ńbẹ̀. Òrìṣà bíbọ òun yẹn ni pé àwọn ẹ̀yin o wọ́n ti tako in tí wọ́n dúró fún gangan. Òrìṣà bíbọ àti ọba Ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀, wọ́n ìbára wọn ṣe orogún ni wọ́n. Tó bá ti wá ń bọ òrìṣà ó ti gbé nǹkan tí ì ṣe tiẹ̀, ó ti gbé máa. Èwo ló wàá sọ fáwọn tí ń bọ òrìṣà yẹn, nítorí àwọn tí ń bọ òrìṣà yẹn wọ́n àṣìṣe nìyẹn. Ìyẹn ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ní àṣà àti ṣe táwa ń ṣe, tèmi ń ṣe nílùú Ìwó láìsí ìbọ̀rìṣà níbẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ṣé mọ̀ pé a ti mọ̀ wọ́n pé wọ́n máa ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, nípa àwọn òrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n fídíò eléyìí tí ó jáde yìí kò yẹ kí a má fèsì sí. Ìdí ni wípé tí àwa tá à ń ṣe ètò nípa ìṣẹ̀ṣe káàkiri orí ayélujára, tí irú àwọn kan báyìí bá ń ṣẹlẹ̀ tí a kò bá ń sọ̀rọ̀ sí, ó ṣeé ṣe kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n máa rò bíi pé bí àwọn bàbá yìí ṣe sọ náà ni ó ṣe rí, ni ó ṣe jẹ́. Ṣùgbọ́n àkíyèsí la kàn fẹ́ máa pè sí wọn, nítorí pé ọba lórí ohun gbogbo gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kò wá túmọ̀ sí wípé tí ó bá ní ọ̀rọ̀ kan tí ó ń lọ tí ó yẹ kí àwa ará ìlú kí a sọ̀rọ̀ sí, pàápàá jùlọ àwa Yorùbá, ó yẹ ká sọ̀rọ̀ sí. Wá láti wá bú èébú, dẹ̀ wá láti wá yájú sí àgbàlagbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ṣùgbọ́n a kàn fẹ́ jọ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ wípé let us put the record straight. And nítorí gẹ́gẹ́ mo ṣe sọ wípé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àti àwọn ọmọ gan tó sì wà ní ayé òde òní tí wọ́n ń ṣe iyèméjì nípa wípé ṣé kàn padà sí ilé, ṣé kàn padà sí di ìṣẹ̀ṣe àbí kàn má padà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a máa ń gbé ẹ̀sìn ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ lórí ìkànnì yìí. Ìdí nìyí ó lẹ́tọ̀ọ́ fún wa láti fèsì sí. Jẹ́ kí n kọ́kọ́ play ọ̀rọ̀ wọn kẹ́ ẹ gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ká sì máa fèsì sí. Ọlọ́run nìkan ni Ṣàngó bọ, òun ló sìn. Ọlọ́run nìkan ni gbogbo àwọn ọmọlẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá, Ọlọ́run nìkan ni a sìn. Àwọn òrìṣà ilẹ̀ Yorùbá, gbogbo àwọn ọmọlẹ̀ ilẹ̀ Yorùbá, Ọlọ́run nìkan ni wọ́n ń sìn. Olódùmarè nìkan ni wọ́n ń sìn. Bẹ́ẹ̀ ni lóòótọ́ bàbá. Àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, Olódùmarè náà ni à ń sìn. Ṣé mo wípé a ti máa ń sọ tipẹ́tipẹ́ wípé òjíṣẹ́ ni àwọn òrìṣà wa jẹ́. Òjíṣẹ́ ni wọ́n jẹ́. Kò sí ẹni tó ń sin àwọn irúnmọlẹ̀, kò sẹ́ni tó ń sìn wọ́n dípò Ọlọ́run. Ṣùgbọ́n lójú àwọn èèyàn ó lè fara jọ wípé ìṣe ni àwọn oníṣẹ̀ṣe ń sin òrìṣà.
tó bá ní wọ́n bọ nǹkan ó yàtọ̀ sí wípé wọ́n sìn. Tó bá ní pé wọ́n appeasement ni wípé ẹ jẹ́ ká rán òrìṣà yìí lọ kó lọ fi ohùn wa jíṣẹ́ sí Olódùmarè. Ó wà káàkiri bó ṣe wà ní gbogbo ẹ̀sìn nìyẹn. Tá bá ní ká wo ẹ̀sìn tí kábíyèsí yìí náà tí wọ́n tá mọ̀ wọ́n mọ́, ẹ̀sìn mùsùlùmí, tẹ́ bá wò dáadáa ẹ rí wípé mùsùlùmí àwọn náà ní àwọn òjíṣẹ́ lóríṣiríṣi nínú Quran tó yẹ pé wọ́n á kọ́kọ́ fún, wọ́n á gbóríyìn fún. Tó bá dárúkọ wọn, tó bá sọ wípé Ànábì Muhammad wọ́n á ní sallallahu alayhi wa sallam, wọ́n á kọ́kọ́ gbóríyìn fún òjíṣẹ́ náà. Bí Ànábì Muhammad ṣe jẹ́ òjíṣẹ́ nínú ẹ̀sìn mùsùlùmí, bẹ́ẹ̀ náà ni àwọn irúnmọlẹ̀, àwọn òrìṣà wa náà ṣe jẹ́ òjíṣẹ́ tá a sì ń bọ̀wọ̀ fún wọn. Ọ̀wọ̀ ni wọ́n ń bọ, ọ̀wọ̀ là ń bọ fún àwọn irúnmọlẹ̀, àwọn òrìṣà wa, kò ṣe pé bóyá wọ́n ń sìn wọ́n. Èdè ló lè jọ bíi pé bóyá à ń sìn. Tán bá ní wọ́n ń sìn nǹkan, ẹni tó wà ní ẹni tó ẹ jẹ́ ká ti bí báyìí wò, ẹ jẹ́ ká wò láti bí. Ẹni tó ní ọmọọṣẹ́ ó máa ní òun sin ọ̀gá òun ni, ó máa sin ọ̀gá ẹ̀ bá ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá bí èdè wa. Wàá sin ọ̀gá ẹ̀, wàá tó bá ọ̀gá ẹ̀ máa rán iṣẹ́, wàá jẹ́ṣẹ́ fún, wàá máa wá ojú rere ọ̀gá ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà wa ṣe jẹ́, òjíṣẹ́ ni wọ́n jẹ́, òjíṣẹ́ wọn ò sìn wọ́n. Ẹ jẹ́ ká wo ti ẹlẹ́sìn mùsùlùmí náà, ẹ rí i pé wọ́n ní òjíṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé òjíṣẹ́ wà Ànábì Muhammad òun ni òjíṣẹ́ títí wọn. Tẹ́ bá lọ sí Mẹ́kà nílẹ̀ Saudi, ká gbà pé òkè ilẹ̀ Saudi ó jẹ́lẹ̀ Yorùbá, gbogbo wa la máa lọ sí Kaaba láti lọ ṣe ìwúre. Nítorí pé àwa wà nílẹ̀ Nàìjíríà, a lè máa lọ sí Kaaba ní gbogbo ìgbà. Ìdí nìyí tí àwọn mùsùlùmí ṣe máa ń lọ ní ẹ̀ẹ̀kan lọ́dún, àwọn míì máa ń lọ ní ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta, wọ́n máa náà fẹ́ lọ ṣe umura. Ìyẹn ni wípé wọ́n ń lọ sí ibi tí wọ́n ti máa ṣe ìwúre, kí ìwúre wọn lè lọ sí ọ̀dọ̀ Olódùmarè. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ, kò sí ojúbọ Olódùmarè, kò sí ẹni tó máa sọ wípé ojúbọ Olódùmarè rèé. Ẹ̀ẹ́dẹ̀ nílé dé ilẹ̀ Saudi tó jẹ́ ilẹ̀ Islam kan sọ wípé bíbá ẹni ojúbọ Allah àbí ojúbọ Ọlọ́run tiwọn, ṣùgbọ́n wọ́n níbì kan tí àwọn náà máa lọ tó dàbí ojúbọ láti lè jẹ́ kí àdúrà wọn kí ó lọ bá Olódùmarè, kí ó lọ bá Ọlọ́run. Òun ni wọ́n fi ní Kaaba. Ẹni wọ́n kò ni wọ́n fi ní ibi ẹyọ kan tí gbogbo wọn ti ń ṣe ìwúre tí wọ́n pè ní Kaaba. A ti sọ tipẹ́tipẹ́ wípé Kaaba yìí ó ní òkúta wà ní ara Kaaba tí gbogbo mùsùlùmí máa ń kọjú sí. Èmi ò mọ ìdí tí wọn tí ì ṣe sọ̀rọ̀ lọ bí bíbà yìí kan fi wé nǹkan tí à ń ṣe ní ilẹ̀ Yorùbá, kan fi wé nǹkan tí wọ́n ń ṣe ní ilẹ̀ Saudi. Kó má jẹ́ wípé àwa fúnra wa là á máa fẹnu ara wa ta ara wa síta. A ti sọ tipẹ́ pé àwọn ẹ̀sìn tó kù wọ̀nyí nǹkan tó ń ṣe ó farajọ nǹkan táwa náà ń ṣe. Ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ tí wọ́n tún sọ síwájú sí. Ìwọ náà ó wàá ṣe bí bàbá rẹ, ó sìn Ọlọ́run nìkan, kì í ṣe pé ó wàá tún wá sọ pé ó fẹ́ sìn àwọn bọ̀dá rẹ tó ṣẹ̀ lọ. Ṣé mọ̀ pé a ti sọ fún yín wípé àwọn òrìṣà wa òjíṣẹ́ ni wọ́n jẹ́. Wọ́n wá ń pè wọ́n ní pé àwọn bọ̀dá rẹ, bóyá àwọn kábíyèsí yóò dà pé àwọn ọba ni wọ́n ń sọ wípé kí wọ́n má sìn àwọn bọ̀dá wọn. A ti sọ wípé òjíṣẹ́ ni wọ́n jẹ́, òjíṣẹ́ ni wọ́n jẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá. Ìgbà tí wọ́n sì ń lọ, wọ́n sì fi hàn sílẹ̀ wípé tí ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ wa o, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ó dẹ̀ máa rí báyìí. Òun ni a tẹ̀lé. Eléyìí ni ìlànà tí àwa fi mọ Olódùmarè, eléyìí ni ìlànà táwa fi ń ṣe ìwúre, eléyìí ni ìlànà táwa náà fi ń ṣe ìkan tí wọ́n ń pè ní ẹ̀sìn. Gbogbo ilẹ̀ ló ní ìlànà. Àwa ò lè kúrò nílẹ̀ Yorùbá ń sìn ká ní ìlànà ilẹ̀ Saudi ni a fẹ́ kọ́ bí a ṣe máa bá Olódùmarè sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wò ó, a ti rí àwọn ọba nílẹ̀ Yorùbá, a ti rí wọn tó jẹ́ pé wọ́n máa lọ sí church, wọ́n máa kúnlẹ̀ síwájú pásítọ̀. Ìyẹn pásítọ̀ tó ṣì wà láyé nìyẹn o, wọ́n máa kúnlẹ̀ síwájú ẹ̀ pé kí wọ́n ṣe ìwúre fún wọn. A ti rí lóríṣiríṣi lórí ayélujára. Èyí túmọ̀ sí wípé ìgbàgbọ́ tó nínú pásítọ̀ yìí ni wọ́n fi ṣe kúnlẹ̀ síwájú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn òrìṣà wa ìgbà tí wọ́n wà láyé, àwọn tó bá àwọn baba ńlá wa tí wọ́n bá wọn lò gbà nígbà náà, wọ́n rí wọn bí òjíṣẹ́ Ọlọ́run ni. Ìgbà tí wọ́n sì ń lọ, wọ́n sì fi hàn sílẹ̀ wípé báyìí ni kẹ́ ṣe máa ké pè mí tí bá ti kúrò ní ọ̀dọ̀ yín tán. Òun ni àwọn bàbá wa tí wọ́n jóníṣẹ̀ṣe ni wọ́n sì ń tẹ̀lé dòní. Ọba tó bá sì tún gba ìṣẹ̀ṣe náà, wọ́n máa tẹ̀lé
wọ́n máa ṣe nǹkan tí àwọn baba ńlá wọn náà ti fi sílẹ̀ kò ń ṣe pé wọ́n ń sìn wọ́n dípò Ọlọ́run. Ọlọ́run ti tóbi ju ẹni tí a kàn lè délé lọ bá. Ọlọ́run ti tóbi ju òun ló ṣe fi àwọn irúnmọlẹ̀ àti àwọn òrìṣà sílẹ̀ fún wa láti lè máa bá sọ̀rọ̀. Tá bá bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wa dé ọ̀dọ̀ Olódùmarè. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àdó tọlọ́run ìwọ ni ó ti wá dọba nísìn so ìwọ làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ọba tó bá ń dúró ti Ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu. Kò sí ọba ilẹ̀ Yorùbá tó máa sọ wípé òun tóbi ju Olódùmarè. Tí ọba ò bá sì tóbi ju Olódùmarè, àwọn òjíṣẹ́ Olódùmarè a lè sọ wípé ọba ò lè sọ wípé òun tóbi jù wọ́n lọ. A lè sọ wípé aláṣẹ bí oríkì bá ṣe ń kì í nílẹ̀ Yorùbá wípé aláṣẹ èkejì òrìṣà. Aláṣẹ èkejì òrìṣà. Òrìṣà tá à ń sọ ìyẹn túmọ̀ sí wípé ọba ó gbúdọ̀ tu àwọn òrìṣà nínú. Ọba máa ń tu òrìṣà nínú ni wọ́n máa bẹ òrìṣà wípé ẹ jẹ́ kí ìlú tù kó tùbà kó tùṣẹ. Òun ni àwọn ọba wa ṣe máa ń bẹ̀ wọ́n máa ṣe ètùtù, wọ́n máa ṣe sacrifice, wọ́n máa ṣe offering lóríṣiríṣi kí ìlú lè tùbà kó lè tùṣẹ. Bó ṣe rí nìyẹn, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àṣẹ Ọlọ́run ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà. Àṣẹ òrìṣà ò láṣẹ. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní òrìṣà kò láṣẹ. Kò sẹ́ni tó lè yí ìlànà Olódùmarè, kò sẹ́ni tó lè yí padà. Olódùmarè ló dá òrìṣà fún wa. Olódùmarè ló dá àwọn irúnmọlẹ̀. Kò sẹ́ni tó lè sọ wípé bí Olódùmarè ṣe la ìlànà rẹ̀ lẹ̀ fún wa nílẹ̀ Yorùbá, kò sí ẹ̀dá ẹnìkan tó lè jáde tó tún máa sọ wípé òun fẹ́ yí padà. Kò sí ẹni náà. Òun ni àwọn bàbá wa ṣe máa sọ wípé wọ́n ń ṣe bí Ifá ò parun, Ifá ò lè parun, èké ni wọ́n ń ṣe. Ìyẹn ni wọ́n fi kọ orin náà. Kò sí bí a ṣe lè ṣe ìlànà tí Olódùmarè ti gbé kalẹ̀, bí oníkálukú ṣe máa gbé ilé ayé ẹ̀, bí a dẹ̀ ṣe máa mọ òun Olódùmarè. Gbogbo ìlànà náà ni Olódùmarè ti gbé kalẹ̀. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Mo ṣe ò láṣẹ. So ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, àṣà tiwa, ìṣe tiwa ó dùn ó dáa láì bọ òrìṣà. Kábíyèsí, àṣà, ìṣe àti ẹ̀sìn wọ́n ṣiṣẹ́ papọ̀ ni. Ẹ lè sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ká má sọ̀rọ̀ nípa spirituality, ká má sọ̀rọ̀ nípa ẹ̀sìn, ká má sọ̀rọ̀ nípa bí àṣà àwọn ilẹ̀ yìí, báwo ni àṣà wọn ṣe sọ fún wọn bí Olódùmarè ṣe jẹ́. Òun ni wọ́n ṣe máa ń pè ní àṣà, ìṣe àti ẹ̀sìn. Wọ́n ṣiṣẹ́ papọ̀ ni. Fún àpẹẹrẹ, nílẹ̀ Saudi, ìwọ aṣọ wọn àṣà wọn ni. Ìwọ aṣọ wọn àṣà wọn ni. Ìwọ aṣọ yìí làwa wá gbà ní ẹ̀sìn ní ilẹ̀ wa níbí báyìí. Ìjẹun sí wọn àṣà wọn ni. Òun làwa náà wá gbà ń bí. Tẹ́ bá wá wò dáadáa ẹ rí wípé àṣà àti ìṣe wọn náà gbé wọnú ẹ̀sìn wọn. Tẹ́ bá lọ ka history Saudi Arabia, history Mecca, ẹ rí wípé bí wọ́n ṣe ń ṣe ìkan táwa ń pè ní, àwa la pè ní àbọ̀rì, àwọn tó jẹ́ ẹlẹ́sìn wa níbí báyìí ló pè ní ìbọ̀rìṣà fáwa. Àwa ò sọ pé kò ń ṣe ìbọ̀rìṣà. Ṣùgbọ́n nǹkan táwọn ń ṣe ní Saudi láyé láéláé òun ni ìlànà ìbọ̀rìṣà wọn náà. Báwọn náà ṣe ń ṣe ìbọ̀rìṣà, bọ́n ṣe ń sìn, bọ́n ṣe mọ Olódùmarè, bọ́n tó bá fẹ́ ṣe ìwúre báwọn ṣe ń ṣe. Ìlànà náà òun ló gbòòrò sí tó wá di nǹkan tí à ń pè ní Mùsùlùmí lónìí. Ẹ lọ wò dáadáa. Tẹ́ bá lọ gbọ́ orúkọ bàbá Ànábì Muhammad, orúkọ bàbá yẹn jẹ́ Abdullahi. Nígbà tí bàbá Muhammad, Ànábì Muhammad ń gbélé ayé, kò tí ì sí ẹ̀sìn Mùsùlùmí nígbà náà, kò sí Islam. Abdullahi tá à ń sọ yìí, orúkọ yẹn orúkọ ìṣẹ̀ǹbáyé wọn ni, orúkọ tí ó fara mọ́ nǹkan tí wọ́n ń sìn nígbà náà ni. Òun ni wọ́n ṣe ń pe orúkọ náà ní ẹrú Allah. Tá bá ní Abdul mean ẹrú, Abdullahi ẹrú Allah. Ṣé ti rí báyìí pé ní ayé láéláé ni àwọn Saudi náà ti ń fi orúkọ wọn tó fi ń tẹ̀lé òrìṣà tí wọ́n ń sìn. Bẹ́ẹ̀ ló ṣe rí. Àṣà àti ìṣe ó ṣiṣẹ́ papọ̀ ní mọ́ ẹ̀sìn. Kò sílẹ̀ tá a dé tá a ti ní rí ìṣe
kò síbi tí èèyàn dé nílẹ̀ bẹ́ẹ̀ lọ sílẹ̀ China bẹ́ẹ̀ lọ sílẹ̀ India gbogbo wọn ló ní àṣà àti ìṣe àti bí wọ́n ṣe mọ Olódùmarè. Àwa la wá ń fi ẹnu àbùkù ń sọ tiwa wípé abọ̀rìṣà túmọ̀ sí wípé à ń tù wọ́n nínú, à ń tu àwọn òjíṣẹ́ Olódùmarè nínú kí wọ́n lè bá wa gbé ìwúre wa lọ sọ́dọ̀ Olódùmarè. It's as simple as that. Pé ẹ jẹ́ ká tù wọ́n nínú, òun ni wọ́n ń pè ní pé ẹ bọ òrìṣà. Tá bá lọ sílẹ̀ míì ó máa ní orúkọ míì tí wọ́n ń pè é nítorí pé mi ń ṣọmọ Saudi Arabia oríṣiríṣi èdè tó jẹ́ Arabic wọn náà àwọn náà fi ń sọ̀rọ̀ tí wọ́n fi ẹnu àbùkù pè tó yẹ pé tán bá sọ ní Arabic tó jẹ́ èdè wọn inú wọn máa dùn pé wọ́n ń pè é ni. Ṣùgbọ́n àwa tá a jẹ́ Yorùbá abọ òrìṣà kò túmọ̀ sí wípé nǹkan burúkú ni. Nígbà tí èèyàn bá fẹ́ tu ẹ jẹ́ ká fi ẹ̀sìn mùsùlùmí náà ká tó fi ṣe àpẹẹrẹ. Ìdí tí mo fi nífẹ̀ẹ́ sí láti máa fi ẹ̀sìn ṣe àpẹẹrẹ ni wípé a mọ̀ wípé kábíyèsí yìí wọ́n fara mọ́ ẹ̀sìn mùsùlùmí ni wọ́n fara mọ́. Ní mùsùlùmí tí mùsùlùmí bá fẹ́ ṣàdúrà wọ́n lè kọ́kọ́ sọ wípé ẹ jẹ́ ká ṣe pẹ́pẹ́ fúrú fún ànábì wa Muhammad. Wọ́n dẹ̀ máa sọ pé sallallahu alaihi wasallam. Wọ́n dẹ̀ máa kọ́kọ́ sọ pé Allahumma salli ala Muhammad wa sallim, Allahumma salli ala Muhammad wa sallim. Wọ́n máa kọ́kọ́ gbóríyìn fún ànábì Muhammad. Tó bá ti wá ṣe yẹn tó ń tu ànábì Muhammad nínú ayẹ̀ṣẹ̀ wá sọ wípé okay ẹ jẹ́ ká wá ṣẹ̀ṣẹ̀ wá gbàdúrà kí Ọlọ́run wọn lè gbàdúrà wọn. Ẹ̀fà bí ó ṣe rí náà nìyẹn. Gbáwa ìlànà táwa fi ń tu àwọn òrìṣà wa nínú kò ń ṣe dandan pé ó gbúdọ̀ jẹ́ ìlànà tí àwọn orílẹ̀-èdè míì fi ń tu tiwọn nínú. Ṣùgbọ́n tá a bá ní ká wá wo ìkànkan náà ló máa padà já sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóye tẹ́ ẹ jẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ oníwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ bá ṣe ìwádìí dáadáa ẹ rí wípé kò sí ilẹ̀ tó ń gbé ẹ̀sìn lọ́wọ́, kò sí ilẹ̀ tó bá mọ Ọlọ́run tó mọ Olódùmarè tí wọn ò ní ìlànà tí wọ́n ń tọ̀ láti fi bá Olódùmarè àbọ́lọ́run wọn àbí kan tí wọ́n mọ̀ sí Ọlọ́run láti fi bá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Èmi ń ṣàṣà ò ń ṣe ìṣe Yorùbá òrìṣà bíbọ ò sí bẹ́ẹ̀. Òrìṣà bíbọ òun yẹn ní pé àwọn ẹ̀yin wọ́n ti tako ohun tí wọ́n dúró fún gangan. Òrìṣà bíbọ àti Ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀ wọ́n bára wọn ṣe. Àwọn ọba gẹ́gẹ́ bí òye ti tèmi àwọn ọba ò lè sọ wípé òun tóbi ju òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí òye tèmi. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé àwọn òrìṣà wa òjíṣẹ́ ni wọ́n jẹ́. Tẹ́ bá lọ sí ilẹ̀ míì náà wọ́n ní àwọn òjíṣẹ́. Ó dàbí pé kí ọba nílẹ̀ Israel kó lóun ju Jesus lọ, kó lóun ju Jésù lọ ni. Àbí kí ọba ilẹ̀ Saudi kó lóun ju Muhammad lọ. Kò rí bẹ́ẹ̀. Àwọn òjíṣẹ́ tí Ọlọ́run ti fọ́n wá gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ wọ́n á sọ wípé àwọn irúnmọlẹ̀ ni wọ́n kọ́kọ́ wá tẹ ilẹ̀ dó ni wọ́n kọ́kọ́ wá ń gbé orí ilẹ̀. Irúnmọlẹ̀ ẹ lọ mọ ilẹ̀ wá kẹ́ irúnmọlẹ̀ ẹ lọ sí orí ilẹ̀. Àwọn bàbá wa ti sọ gbogbo ẹ̀ ló ti yé wa tá a ti béèrè lọ́wọ́ àwọn bàbá wa tó ti jẹ́ ká mọ̀ wípé báyìí ló ṣe rí nígbà táwa náà dẹ̀ gbé yẹ̀ wá rí pé òótọ́ ni àwọn bàbá wa ń sọ. Ọba gẹ́gẹ́ bí òye tèmi ọba kó tó di pé ọba lè dọ́dọ̀ Olódùmarè ó máa gba ọ̀dọ̀ òrìṣà kọjá ni. Bàbá ń sọ wípé wọ́n ń ṣojú Olódùmarè gbogbo wa ní aṣojú Olódùmarè tá bá ní ká tó bá yẹ pé yẹn ni a fẹ́ sọ ni gbogbo wa pírẹsidẹ́ǹtì mínísítà gbogbo aláṣẹ gbogbo olórí tí kábíyèsí bá sọ wípé pé ọba nìkan ló ń ṣojú Olódùmarè èmi ò gbà wọlé ní òye ti tèmi èmi ò gbà wọlé nítorí àwọn olórí ó pọ̀ káàkiri. Tẹ́ bá wo ilẹ̀ Nàìjíríà náà lẹ́nìí rà nígbà tó ti jẹ́ wípé ìmọ̀ òyìnbó láti gbé wọ̀ la fi ń darí ilẹ̀ wa. Ẹ rí wípé àwọn aláṣẹ ti pọ̀ láyé tá a wà yìí. Ṣùgbọ́n tó bá dí ká wò ní ti ìbílẹ̀ wa gẹ́gẹ́ bí òye mi àti gẹ́gẹ́ bí èmi tí mo ṣe mọ̀ tí mo ṣe rí mo rí wípé ọba máa ń pe babaláwo pé kán wá dáfá ni. Kí ló dé tí ọba ò ṣe wá ní kí òun bọ́ Olódùmarè sọ̀rọ̀? Ìyẹn túmọ̀ sí wípé ọba gbúdọ̀ kọ́kọ́ gba ọ̀dọ̀ òrìṣà kọ́kọ́ já kó dọ́dọ̀ Olódùmarè.
a lè sọ wípé aṣojú Olódùmarè lọ́ba jẹ́ direct gẹ́gẹ́ bí òye ti tèmi, nítorí ọba máa kọ́kọ́ pe babaláwo, ẹ dáfá fún mi, ẹ dáfá ìlú, tó bá dáfá ìlú kí lè tutù, ọba máa ṣe tutù, gbogbo àwọn olúmọlẹ̀ tó yẹ kán bọ wọ́n máa bọ wọ́n. Èyí túmọ̀ sí wípé àwọn òrìṣà wa àwọn ni òjíṣẹ́ Olódùmarè. Ọba tí wọ́n bá dẹ̀ fẹ́ rójú Olódùmarè náà gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá, ó máa gba ti ọ̀dọ̀ àwọn olúmọlẹ̀ kọjá. Mo lérò pé ó yé yín nìkan tí mò ń sọ wípé àwọn kábíyèsí wa wọ́n á pe babaláwo, wọ́n á dáfá, tó bá dáfá tán náà máa mọ nǹkan tí wọ́n máa ṣe láti lè jẹ́ kí ìlú túbà kó túṣẹ. Èyí túmọ̀ sí wípé kábíyèsí á lọ sọ́dọ̀ òrìṣà, òrìṣà á gbé ọ̀rọ̀ kábíyèsí lọ sí òde ọ̀run. Bí ó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tí kábíyèsí wa yìí ń sọ. Orogún ni wọ́n. Bàbá sọ wípé Ọlọ́run ọba àti àwọn òrìṣà pé orogún ni wọ́n. Ṣé ó ṣeéṣe kí Olódùmarè dá nǹkan kó tún máa ṣorogún kan tí ó dá? Kábíyèsí bóyá nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kejì kẹta ṣe ṣàlàyé ìṣẹ̀ṣe, òun ni ó dàbí pé bàbá fẹ́ máa fi ṣe òun ló fà tán fi ń ṣe judgement, òun náà fi ń judge ọ̀rọ̀ bí òrìṣà ṣe jẹ́. Ká gbà pé àwọn ẹlẹ́sìn kejì kẹta ò wá sílẹ̀ wa, ó dájú wípé gbogbo ọ̀rọ̀ tí bàbá ń sọ yìí kò ní wá sí wọn lọ́kàn, kò ní wá sí wọn lọ́kàn, nítorí wípé àwọn ọ̀rọ̀ tán ti sọ sí àwọn ọmọ wa létí, àwọn ọmọ wa gan tẹ̀ tí wá ó ti yé wọn gan, láwọn ọ̀dọ́ wa ó ti yé wọn wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, ọ̀rọ̀ tẹ́ sọ sínú Bible, ọ̀rọ̀ tẹ́ sọ sínú Quran yìí, wọ́n ti lọ kà dáadáa, wọ́n ti rí pé no ẹ má sọ ilé fún mi, kò rí bẹ́ẹ̀. Ṣé ìgbà t'Ọlọ́run dá wa kò dá òjíṣẹ́ fáwa náà ni? Gbogbo ẹ̀ ló ti yé wa. So kò possible kí òrìṣà àti Olódùmarè kan jẹ́ orogún, kò sí ni. Olódùmarè ló dá wọn, Olódùmarè ló dá wọn. Irúnmọlẹ̀ orúkọ táwa ń pè é, ṣe mọ̀ tán bá ti ba nǹkan jẹ́ létí èèyàn, bó ṣe máa ń rí nìyẹn. Wọ́n ti ba orúkọ yẹn jẹ́. Òun làwa náà ṣe jáde táwọn we are rebranding it. À ń jẹ́ kí àwọn ọ̀dọ́ wa tó ń bọ̀ láti jẹ́ kán mọ̀ wípé gbogbo tán bá sọ wípé èèyàn, ká fún àpẹẹrẹ kán ní èèyàn ọmọ èṣù, ká ní pé Bishop Ajayi Crowther ò sọ wípé Sátánì tí wọ́n sọ nínú Bible, tí wọ́n ṣépè fún, tí wọ́n sọ wípé ẹni ègbé ẹni ẹ̀kọ́ nínú Bible àbí Quran, tí Bishop Ajayi Crowther bá sọ wípé òun ni èṣù, gbogbo àwa tá a jọmọ Yorùbá ní máa bẹ̀rù pé èṣù jẹ́ nǹkan burúkú, nítorí ọ̀rọ̀ tó ti sọ sílẹ̀ ni wípé èṣù. Ìgbà tí gbogbo wa dẹ̀ ti rí gẹ́gẹ́ bí ẹnìkan, inú mi máa ń dùn kéèyàn pè mí ní ọmọ èṣù tí mo ṣe wà yìí. Inú mi máa ń dùn ní ìjọ́ tí mo ti mọ bí ìtàn ilẹ̀ mi ṣe rí, ìjọ́ tí mo mọ bí ìṣẹ̀ṣe ṣe rí, ìjọ́ tí mo ti kà nípa bí ẹ̀sìn ṣe rí, ìjọ́ ni mo ti mọ̀ wípé àwọn òrìṣà wa kò ń ṣe ẹni tí èèyàn ń sá fún. Ọ̀rọ̀ tí wọ́n ti sọ sí tí bàbá ti kà nínú àwọn ìwé ẹlẹ́sìn kejì kẹta tó wá sílẹ̀ wa yìí, ọ̀rọ̀ yẹn ni ó ń jà lọ́kàn wọn, ni wọ́n fi ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Wọ́n ń ṣorogún o. Tó bá ti wá ń bọ̀ ìṣà, ó ti gbé nǹkan tí ì ṣe tiẹ̀, ó ti gbé máa. Èwo ló wàá sọ fáwọn tí ń bọ̀ ìṣà yẹn? Nítorí àwọn tí ń bọ̀ ìṣà yẹn, wọ́n àṣìṣe nìyẹn, ìyẹn ṣe ìṣẹ̀ṣe. Wọ́n ní àwọn tó ń bọ̀ òrìṣà, wọ́n ní àṣìṣe ni pé kò ń ṣe ìṣẹ̀ṣe. Irú ọ̀rọ̀ tán sọ yìí ń sìn, àwọn kan ti sọ náà ni, èèyàn kan ló sọ ọ̀rọ̀ yẹn. Ṣé mọ̀ pé tọ́rọ̀ bá ti jáde lórí ayélujára, gbogbo èèyàn èmi o gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan, kò ń ṣe gbogbo kan tíyàn bá sọ fẹ́mi, tíyàn bá sọ̀rọ̀ fún mi, èmi á gbé yẹ̀wò. Mo máa wò pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ lórí, kí n tó sọ bó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé ìṣẹ̀ṣe àṣìṣe, àwọn àmọ́ ìpá àwọn kan ti sọ. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ àwọn ẹlẹ́sìn kejì yìí náà ni wọ́n sọ pé ìṣẹ̀ṣe àṣìṣe ni. Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ni, kò ń ṣe ẹmọ̀ èébú ẹnìkan. Wọ́n rí èèyàn lè rí èèyàn sì kó ní orí ẹ̀ kàn dàbí orí àgbọn, ṣẹ́mọ̀ èébú ni. So tó ṣe rí nìyẹn. Àṣìṣe ò kì í ṣe, ìṣẹ̀ṣe ò kì í ṣe àṣìṣe. Àṣà wa, ìṣe wa kò ń ṣe àṣìṣe. Àṣà wa àti ìṣe wa àti ẹ̀sìn wa kò ń ṣe àṣìṣe. Èmi ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá mi. Èmi o, èèyàn dúdú ni mí. I'm black and I'm proud to be a black man. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìṣẹ̀ṣe ni àṣà àti ìṣe táwa ń ṣe, tèmi ń ṣe nílùú Ìwó
láìsí ìbọ̀rìṣà níbẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. A ti sọ pé ìbọ̀rìṣà kò ń ṣe nǹkan aburú, àti gé sí wẹ́wẹ́ wípé àbọ̀ òrìṣà ẹ̀ ń tu òrìṣà nínú kí òrìṣà lè gbé ọ̀rọ̀ yín lọ sọ́dọ̀ Olódùmarè. Olódùmarè tóbi. Mo ti lọ fún prógrámù kan rí níbi wọ́n ṣe ṣàlàyé bí ayé ṣe rí, planet tó wà lóríṣiríṣi, galaxy, ipe ayé tá wà yìí ó dàbí kò ju kékeré báyìí. Ẹni tó bá láǹfààní láti lọ ṣe research, mo ti lọ fún training ẹ̀rí, tí mo ti lọ fún ìdánilẹ́kọ̀ọ́ bí ayé ṣe rí. Mo wo ìdánilẹ́kọ̀ọ́ yẹn, wọ́n ṣí síta tí mo rí báyé ṣe rí, galaxy tó wà, planet tó wà, gbogbo ẹ̀ la rí. Ayé ò ju kékeré báyìí. Kí la wá fẹ́ máa fọ lóhùn pé Ọlọ́run ti tóbi ju gbogbo pé ká wá máa fojú wípé galaxy ẹ lọ ṣe ìmọ̀ nípa, ẹ lọ wádìí nípa galaxy báyé, bí gbogbo space, kẹ́ wo bí gbogbo àwọn planet ṣe wà tí ò ju kékeré báyìí. Ọlọ́run ti tóbi ju, Ọlọ́run máa fa àwọn aláṣẹ síbẹ̀. Ó dàbí ẹ jẹ́ ká fi ojú orílẹ̀-èdè wo, orílẹ̀-èdè Nàìjíríà nìkan. President wa mélòó ni president wa fẹ́ rí? Kátẹ̀ wá gbà wípé Ọlọ́run náà tóbi láti rí gbogbo nǹkan, ṣùgbọ́n àwọn èèyàn kan máa sọ wípé wọ́n ṣe ń ṣe láyé ni wọ́n ṣe ń ṣe lọ́run. Wọ́n kò wò náà wípé bó ṣe máa rí lọ́run náà lélẹ̀ bí ètò ṣe wà. Olódùmarè ti ṣètò sílẹ̀ wípé ìwọ lọ sí ìlú báyìí lọ máa ṣàkóso ibẹ̀, ìwọ lọ sí ìran báyìí lọ ṣàkóso, lọ fún wọn lọ sọ̀rọ̀ fún wọn. Ó wà nínú Quran wípé kò sí orílẹ̀-èdè tí Olódùmarè ò rán òjíṣẹ́ sí. Òjíṣẹ́ tó Olódùmarè rán sí wa òun làwọn òrìṣà wa. Àwọn òrìṣà tàdé ń sọ yìí ó dàbí nǹkan tó lóyìnbó ń pè ní division of labour. Òrìṣà, ìwọ tó bá fẹ́rù kan báyìí ọ̀dọ̀ òrìṣà báyìí ni kó lọ, ìwọ tó bá fẹ́rù ilé ọ̀dọ̀ òrìṣà báyìí ni kó. Ètò wà fún wa bí Olódùmarè ṣe dá wa nìyẹn, bádẹ́dà ṣe dá wa nìyẹn, wípé ìlànà tẹ́ ẹ máa fi mọ̀ mí rèé. So ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ fi bá wa lò, ẹ̀yin brọ́dà wa, ẹ̀yin sísítà wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ìṣẹ̀ṣe ò ní parun, Ifá ò ní parun, àwọn òrìṣà wa ò lè parun. Olódùmarè ló dá wọn, Olódùmarè náà ló dá wọn fún wa. Olódùmarè dẹ̀ ló fún wa ní ìlànà tá a máa fi tẹ̀lé wọn. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ibi ni a ti ń gbé ẹ̀sìn, ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Kẹ́ bá wa subscribe. Tá bá fi fídíò síta, ẹ lè tètè wà lára àwọn tí yóò máa rí. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí a ṣe sọ, àwa láti wá bú èébú, àwa fẹ́ kí tá bá gbórúkọ báyìí, tá bá rú àwọn ọ̀rọ̀ báyìí tó bá jáde sórí ayélujára, àwa tá à ń gbé ìṣẹ̀ṣe lárugẹ àbí àwa tá à ń gbé àṣà, ìṣe àti ilẹ̀ Yorùbá lárugẹ, dandan ni fún wa ká jáde síta láti lè fèsì sí ọ̀rọ̀. Ìdí tá a fi gbúdọ̀ fèsì sọ̀rọ̀ ni wípé àwọn ọ̀dọ́ wa àbí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àbí àwọn èèyàn mìíràn tó ń fẹ́ padà sílé, àwọn ọ̀rọ̀ táwa náà bá sọ òun náà làwọn náà máa gbé yẹ̀wò, tán máa wò pé ọ̀rọ̀ wo ló kúnná, ọ̀rọ̀ wo ló múná dóko jù nínú àwọn ọ̀rọ̀ méjì wọ̀nyí. Ìdí nìyí tí a fi jáde, tá a fi ọ̀rọ̀, tá a fi dá jáde síta láti wá fèsì sí ọ̀rọ̀ tí kábíyèsí wa yìí sọ. Thank you very much. Ẹ ṣeun. Ó dàbọ̀.